Africa Content TV. Ọmọ ìyá mi ni, ọmọ bàbá mi ni mo bá dúpẹ́. Màmá mi lọ́ra tó láì tó tọ́gbọ́ ògùn wa. Aya Salami ọmọ Salami. Lọ́ra tó láì tó tọ́gbọ́ ògùn wa. Gbogbo tí ọpẹ́ bá ṣe ní ẹ̀yìn ń bàbá rẹ̀ sí ẹni. Lọ́ra sí láì sí ẹni. Èmi náà tèmi ò tó ọmọ bàbá mi. Olúwa kò mórí jẹ́ bọ̀rọ̀ mi tó ṣe sáyé lọ́gùn sílẹ̀ tí ò sí láyé mọ́. Lọ́fìn ọmọ Sálámì, ọba kíkú Sálámì, ajínlọ́ba Sálámì, lẹ́pẹ́ ògùn mọ́dẹ̀dẹ́, bàbá kọ́nà lójọ́ ìwà Sálámì, ọmọ rí ilé dé sí. Orí ni ọmọ àgbo. Orí ni ọmọ àgbo. Ìṣòro ìpínlẹ̀ borí yìí, ẹ̀yọ́ nínú ẹsẹ̀ yìí, ó lè kà ọjọ́ àrẹwà bí ọdún, láàrín ọdún níbi tó ń bọ̀ bàbá òdòdó. Sàtì àrà tó ní ìdààmú ẹ̀ ọjọ́ túnlé. Orí ẹ̀mí kan ní ayé àrẹwà àyàmúrí. Tí mo bá pè àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ ní ọ̀rá, àti ẹ̀sẹ̀kẹsẹ̀ bá mi ní ó lè kà ọmọdé àrẹwà àbí ọdún. Àgbẹ̀mọ̀ níbi tó ń bá bàbá òdòdó. Mo bá bẹ̀rù lọ́pọ̀ tó bá sí o. Ara tí bá bẹ̀rù lọ́pọ̀ tó bá sí o. Ẹ̀ka ní ilẹ̀ ìjọba ni mo bá ní ìgbà ọjọ́ àrẹwà ní ọjọ́. Àgbẹ̀mọ̀ níbi tó ń bá bàbá òdòdó. Àbíkọ́ láyé lórí sàkàrà níṣẹ́ ti yá o. Ẹ̀yin kún ẹ̀mí ní ìṣẹ́kù màkì níṣẹ́ ti yá o. Arábìnrin bọ̀ ẹ̀yìn ìyá ìlú níṣẹ́ ti yá. Káàdì olóyè gbogbo ní ṣọlá. Ẹ bá ní ìsinmi sáà tó bá wà láti kọ́ fáwọn.
tọ́pẹ́ àlàó èyí kìtà gbogbo ọgbọ́n tọ́pẹ́ máa fi kìtà wọ ilé ìfẹ́ ìdókòjò tó súnmọ́ máa fi kìtà wọ ilé ìfẹ́ ìdókòjò tó súnmọ́ tí gbogbo ọ̀nà ṣe ìgbónú ìfẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́jọ́ àlẹ́ àwọn ní ọjọ́ níbi tó ìwọ́pọ̀ lọ́dọ̀ lọ́dọ̀.